Africa Content TV. Adele Seyi, ẹ̀kọ́ ọdún, èyí yára sọ̀kùn
àgbàdo lọ́kùn ẹ̀dùn lọ́ta wọ́n mọ̀ mọ́ yáde. Mami máa kí bàbá tèmi ikú bàbá yẹ̀yẹ́ aláṣẹ òun jẹ́jẹ́ ló ṣà ikú ti gbẹ́lẹ́ bàrà rẹ̀ lẹ́rù àrẹ̀mọ́ ọdún kú ọlọ́sọ ọmọ olùkúṣàkú àyíkẹ̀yẹ̀ ní ẹsẹ̀ kẹ̀ ọ̀rẹ́ àkókò náà jẹ́jẹ́ tó lọ́tọ̀ lọ́jọ́ ọjọ́ sí ikú bàbá yẹ̀yẹ́ aláṣẹ ìwọ jẹ́jẹ́ ló ṣà ikú ti gbẹ́lẹ́ bàrà rẹ̀ lẹ́rù òrẹ́ ní bájà owó kiri kọ̀rọ̀ òní àdé wọ́n fi máa kí gbogbo ládélájé síbẹ̀ ní kálẹ̀ gbogbo ní adé pátápátá kò ní lára yìí lólóde yẹn ti gbogbo bàbá tèmi bẹ̀rù mi olóyè àwòdìkì adégòkè bàbá tèmi olóyè olúbàdàn lẹ́yìn bàbá olúbàdàn lọ́la yóò bá wọn jáde ọba wọn kẹta òye láti ẹlẹ́nu báyọ̀ ọba ọlọ́sọ̀tò ọgbẹ́ ìdàrúwọ́ ọlọ́wọ́ ọba wa níjọ́ ní àwọn onílọ̀ yẹn ọmọ àjòrò fún ìbàdàn dákàlù kan bẹ̀rẹ̀ lójókùn ọwọ́ sókòtò fẹ́fẹ́ rí ìjà bájídé ọmọ oníkùrùkù súnmọ́ ọwọ́ àjàwẹ̀ yìí ọtí múná olúyọ̀ lẹ́wùdù òkú ojoojúmọ́ ọmọdé bàbá yìí tún ní ìlú máa bá jẹ́yẹ títí bá tọ́jú bàbá àgbẹ̀mí ṣèyí ọmọ mákindé sàdánkọ́ fẹ́fẹ́ ní aṣojú gómìnà ṣèyí tó bẹ̀ lọ́dọ̀ ọ̀gbẹ̀mí ọ̀gbàdélé ẹ̀fọ́ olùṣèyí ọmọ mákindé òde tó ní ìpẹ́sù ọmọ àlọ́ tiwẹ̀ bí òjò fẹ́tí ajá ọmọ pàjá fún ẹlẹ́wọ̀n ilé ìlàmúkọ owó gbọ́dọ̀ dé. bẹ́ẹ̀ o solution 2027 lágbára ọlọ́run ọ̀la yóò ṣe é ṣe ìrìn ọwọ́ tí bẹ̀rẹ̀ ní àwọn aṣáájú kò ní bẹ̀rẹ̀ lẹ́yìn ti ẹgbẹ́ wa tẹ̀lé ìbàdàn sí mẹ́rù kẹrù ẹ̀tún mẹ́rù aṣáájú òkun lánàá ọmọ akẹ́yìn lápò akẹ́kàkà lọ́jọ́ ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ púpọ̀ kọ́lọ́rọ̀ kọjọ́ fún bàbá tó bí ọlọ́rọ̀ wọn sọ́dà òun bá délé bá kí bàbá tẹ̀lé ìlẹ́yìn ọmọ ọ̀bọ́sẹ̀ máa dábọ̀ ọjọ́ ọmọ ọ̀bọ́sẹ̀ máa dábọ̀ ọjọ́ bàbá tẹ̀lé solution 2027 ó ti ṣẹ̀ṣẹ̀ solution owó mi kọ́lé òye owó tí wọ́n ṣe lákòókò náà lọ́wọ́ ọba lónìí kọ̀ọ̀kọ́ lónìí kì í sì kí ló ń kú délé bàbá tẹ̀lé 2027 ó ti ṣẹ̀ṣẹ̀ solution mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá tẹ̀lé ọmọ ọ̀gbàdàn májà dé kára wájú lẹ́nu oníkì olówó odòrí ọ̀la odòrí àpẹ́sì solution ó ti ṣẹ̀ṣẹ̀ gbogbo lóye síbẹ̀ ní mo kí ìjayà mi kọ́ ṣé bẹ̀rẹ̀ làbí ààyè commissioner for local government àti tẹ́sítà ìṣòdodo yìí mo kí ẹ̀yẹ ìrẹ́ ooo. Thank you. Our cultural to these local governments, I want to just 10 minutes. Lẹ́yìn tó bá ṣe kọjá 10 minutes, I'll have a microphone. Thank you. Oyo. Àwọn tí local government, gbọ́dọ̀ gbọ́.
gbogbo ìfẹ́ fún. Bẹ́ẹ̀ni bá jí gbogbo áfíríkà olúgbó. Ẹ̀fọ́ bá jí kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ áfíríkà olóòdò. Ọlọ́jọ́ ní ojúbọ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo ọmọ tó ti fẹ́ fún. Gbogbo ládéládé, gbogbo lóyè ti fẹ́ níkàlẹ̀. Gbogbo yín pátápátá ni mo wí. Olólódì gbọ̀ngàn. Mo kí ìlọ́kùnrin, mo kí ìlóbìnrin. Mo kí gbogbo bídán, mo kí gbogbo àgbọ̀ tí fẹ́ níkàlẹ̀. Ẹgbẹ́ra ni mo tún pé rí àtàtàdé. Akéwì tẹ̀ jẹ́jẹ́ lóde. Ajígbọ́mọ lọ́wọ́ rogorogo. Ajígbà lọ́wọ́ ṣẹ́dọ̀ ọmọ ajagun olúwọ̀rọ̀ ló fẹ́ ṣe rí ẹnu lé. Gbogbo ọmọ adarí wurun. Ọ̀nà lọ́wọ́ Olúṣọlá Adélékè o. Ilé bàbá tó bí ọlọ́mọ lèmi ń lọ. Ẹ̀mọ́ jíire ló wò lé lónìí. Èmi ọmọ o. Ìṣẹ́jú méjì ló kù o. Ojíire sàlẹ̀ kòtò lónìí. Èmi ò mọ̀. Bó bá wọn ẹ̀mọ́ kó jíire. Bó bá wọn fìrìmọ̀ tó kó jíire. Wọ́n yàrá bo Olúṣọlá Adélékè bá ti jíire àkùṣekùṣe. Ó kù ṣẹ́jú kan o. Ojúbánirẹ́ o. Ọ̀rẹ́ òdekùn ẹni. Àṣàjẹ́ ni òkúkú wọ́pọ̀ ní bàbá tó bí ọlọ́mọ. Lẹ́nu tọmọ ní fẹ́mi lójú ẹni. Òpó tá a bá fẹ́ yìí, ó ti dẹ́kun ṣẹ̀gbẹ́. Thank you. Ó fẹ́mi lójú, àtà ló fi ẹnu. Thank you. Ẹni ó ní ní lẹ́yìn, ìfẹ́ ìkú ló fi ọwọ́. Ẹni adéwo lédè ni. Thank you. Ìkú ló sílẹ̀ dọ́rọ̀. Ọmọ akéèkú yá. Ọmọ oníyàn pupa. Ọmọ lọ́bẹ̀ pupa. Ojú ti yán pupa lóde pupa. Ojú tọ̀bẹ̀ pupa náà wò pupa. Ojú tàlejò pupa. Bó jẹ́ wo yẹ pupa lórí ẹ̀mí pupa. Ẹ jẹ́ ká fún àwọn ìbejì láyé kan ní wọn o. Ẹ jẹ́ ká fún àwọn ìbejì láyé o. Ẹnu lè ṣàkọ sí èmi, ọmọ Igbo ọ̀rá, ẹ̀yìn ọmọ ọ̀rá. Ẹnu lè ṣàkọ sí èmi, ọmọ Igbo ọ̀rá, ọmọ Igbo ọ̀rá, èmi ọmọ Igbo ọ̀rá. Ẹ ò lè kó mi bóyá pẹ̀lú àwùjọ. Ìbàràpá ọ̀ṣẹ́ ni ẹ̀yìn àti wà tipẹ́tipẹ́. Bèrè lọ́wọ́ arúgbó ilé, bèrè lọ́wọ́ àgbà. Ẹ pàtẹ́wọ́ fún àwọn ìbejì o. Ẹ máa pàtẹ́wọ́ fún àwọn ìbejì o. Kápẹ́dé ó ní ìtumọ̀, àwa lágbàdé. Ẹ máa pàtẹ́wọ́ fún àwọn ìbejì o. Ẹ̀wẹ̀ inú ọkọ̀, ẹ̀wọ̀ bíi tá a bá dé. Àtàyàn àti fún, àlọ́tẹ̀ yẹrí fún. Àwọn ìbejì lẹ́ wò yẹn o. Fún ọba ló máa tẹ̀ yẹrí fún. Àníṣe gàrí lónìí. Àwọn ìbejì rẹ o. Jàbí tìlú. Okay now. Ẹ̀ka òyìnbó. Thank you. Àwọn ìbejì rẹ o. Àwọn ìbejì rẹ o. Tí wọn náà bá fẹ́ bí méjì, wàá jẹ̀ lásán gbọ́ra o. Àwọn ìbejì wa rẹ o. They are from various local governments in Oyo State. They are from Ibarapa Central, Ibarapa East, Ibarapa North, Atiba local government, Ibadan North East. Àwọn ìbejì lẹ́wọ̀ yìí o, àwọn ìbejì rẹ o. Ìwọ náà gbàgbé àtọ́gbà gbẹ̀bẹ̀jì, bọ́lá ọ̀sẹ̀ méjì fún wọn náà o. Àbí méjì, àbí mẹ́ta, àbí mẹ́rin fún ọ̀rọ̀ o. Bàbá àbẹ̀fà náà wà ní àṣẹ ti kàn ẹ̀yìn tí a lóyún ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin, oṣù kan, oṣù méjì sínú. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Olódùmarè ìbejì náà fi bí. Ìbejì náà fi bí. Ẹ má gbìyànjú àti lo nǹkan sí oyún tí a ní sínú yìí o. Ohun tó Ọlọ́run fẹ́ hàn mí ju tẹ́yìn rí lọ. Welcome to twins. Àwọn ìbejì rẹ o. Àwọn Táìlólú. Àwọn ìyẹn rẹ o. Àwọn Táìlólú èyí ni ará ìṣokùn. Ẹ̀dùbẹ́lẹ́ ń jẹ́ Magori ìgbérégbérégbé. Ọ̀kan ọmọdé ìwọ́n bí èjì ló wọlé tọ̀ bí ọ̀fẹ́ kìtì kẹ́kẹ́ sí ọ̀fẹ́sẹ̀ méjèèjì bẹ́ sílé alábìsà. Ó sọ wọ́n do nígbà aṣọ. Ẹ fún wọn láyè, ẹ jẹ́ kí wọ́n pàdé, ẹ jẹ́ kí wọ́n wọlé, ẹ fún wọn láyè. Àwọn ti Ọ̀yọ́ Àtìbà nìyẹn. Àwọn Ọ̀yọ́ Àtìbà. Ọ̀yọ́ ládùgbòlù lé Aláàfin Ọ̀yọ́ Òkúta méjì bàbá ìkùrọ̀. Sí Abọ́lá ọmọ olóko ewu. Ẹ̀yin ọmọ àyẹ́kí láti ọmọ òjòbí kan tí fọ́ sí ìyọnu. Ẹ̀yin ìbejì o. Àwọn ẹ̀ka òkò rẹ̀. Àwọn ẹ̀ka òkò. Àwọn ọmọ ajíkẹ́wú ọmọ ẹ̀ka òkò. Mo fẹ́ bí bèjì.
ìbejì. Èmi fẹ́ bí ìbejì. Akí ẹ̀yin ìbejì. Akí ẹ̀yin ẹ̀ta oko. Èmi fẹ́ bí ìbejì. Gbogbo àyín tí a ti ń wojú ọmọ. Tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ bíbí. Àwọn ọlẹ́ ayọ̀ sọ́nù yín látẹ̀lé lọ́wọ́. Àṣẹ ti gùn. Ìwà jẹ́lé bàbá tèmi ó dá oró. Ó ṣèwò. Ètò kẹgbàṣù. Ètò kẹgbẹ̀lúbọ̀. Ètò kẹgbàlásán. Àwọn òbejì kéékèèké. Àwọn òbejì àgbàlagbà. Ẹ ṣé o. Ètò kẹgbọ̀dúnkù. Ẹ ṣeun. Ẹ ṣé o. Àwọn òbejì lẹ́wọ̀ yẹn ẹ ṣé o. Ẹ ṣe àdúpẹ́. Ẹ̀yin ọmọ Èkó. Thank you. Ẹ mọ̀ lè ṣẹ́kọ̀ sí ẹ̀yìn ọmọ Ìgbò rẹ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ̀yin ọmọ Ọ̀rá. Àkànní ọ̀nà sókùn bàbá ọ̀nà sókùn. Ọ̀nà sókùn ní bàbá ọba Aláàfin ló lè jìrẹ́ ẹni ẹ bá rí ní ẹbí èèyàn tí ẹ bá kò lọ́dọ̀ ẹ béèrè wò. Ọ̀nà sókùn bẹ̀ lálẹ́dẹ̀ Ọ̀yọ́ ẹni ẹ bá rí ní ẹbí. Àkànní ọmọ àwọn orúkú sí ọmọ àwọn orúkú sàbí. Lóòmù àbí bàbá jẹba. Àbí bàbá jẹba dá bàbá yẹn dá òkú elébóló. Lébọ̀ọ́lé. Lẹ́mọ̀sódé. Àrẹ̀mọ́dògún tí kò yọ lẹ́mọ̀dógún ogun. Olúrogo olúrogo. Ogun adẹ́rọ̀ òun bẹ̀ lábojú pa. Olúrogo olúrogo. Ogun Àkànní bẹ̀ lọ́nà Ìbàdàn. Àkànní o. Bàbá yín ló ní ká ìdásẹ́pá. Ìran bàbá yín ló ní ká gbèsè tó yẹ̀yẹ̀. Ikú, àrùn, òfò, ọmọ àdábà lé ọmọ àdábà òde. Ikú tí ìpàdé tí bàbá ń dúpẹ́. Àrùn tí sèmi tí ìyá ò gbọ́dọ̀ di. Ògùn àgbàjẹ́ ọmọ ọ̀rẹ́. Aláàfin ló pẹ́ láyé. Aláàfin ló lóye. Òjò ọ̀fun. Aláàfin ló pẹ́ láyé. gbogbo ìlú tó wà náà ní gbogbo àgbáyé tó fi wá jẹ́ pé orúkọ Igbó Ọ̀rá wọ inú Guinness Book of Records kò ṣe ní láburú bí kò sí pé ti dáadáa mo bá yín yọ ẹ kú oríire náà ìtẹ̀lẹ̀ ń ṣe lénìí láṣẹ Ìdùmarè kò ní dìbàjẹ́ o mọ̀ mọ́ ṣe ni o Igbó Ọ̀rá náà láṣẹ Ìdùmarè kò ní bàjẹ́ o ẹ ṣe ń tukọ̀ Igbó Ọ̀rá náà Ọlọ́run mo bá yín ṣe o ẹ ṣe o gidi gan ni. Mo kí gbogbo àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó wà níjókòó náà mọ̀ mọ́ ṣe ni o ẹ kú àtìlẹ́yìn kábíyèsí olú ti Igbó Ọ̀rá
ṣé gidi gan ẹ kú ìjókòó. Mo kí alága ètò yìí náà tó wà ní ìjókòó, ṣé gidi gan ni o, mọ̀ ṣe ni o. Mo kí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tó wà ní ìjókòó. Mo kí gbogbo àwọn mọ̀túmùwà náà tó wà ní ìjókòó àti gbogbo àwa ìbejì náà. Mọ̀ ṣe ni o. Gbogbo ẹ̀yin ìbejì náà mo ṣe ládùúrà pé ní àṣẹ Ìdùmarè gómìnà yóò wà láàrin yín o, president yóò wà láàrin yín o, gbogbo yín náà lọ́wọ́ lẹ́yìn láṣẹ Ìdùmarè. Inú mi dùn gidi gan ni. Mo wá kí gbogbo wa lápapọ̀, gbogbo àwọn adájọ́ kó ọ̀wọ́ rìn wá síbí láti ìlú Ọ̀yọ́ náà, gbogbo yín pátá mo kí mi ò lólódì kan. Mo tún kí gbogbo ìlú ọmọ ìlú Igbó-Ọ̀rà náà. Mọ̀ ṣe ni o. Ẹ ṣeun gidi gan ni. Lọ́jọ́ ìní tó fi jẹ́ pé à ń ṣe àjọyọ̀ àti ayẹyẹ ìbejì títí àgbáyé, kò ṣe pé títí Igbó-Ọ̀rà nìkan, gbogbo àgbáyé ló wò wá bá ṣe ń ṣe yìí. Mo bá yín yọ̀, ẹ kú oríire o. Gbogbo ẹ̀yin ìbejì náà níyàn kú, mọ̀ lọ́rẹ́ mọ̀ kọrin ni. Wọ́n ní ìkọ́jù lẹ́sẹ̀, ìkọ́ yín lẹ́sẹ̀ o. Wọ́n ní ọwọ́ apá òkè ká orí, àtẹ́lẹsẹ̀ òkè ká ọ̀nà, ọwọ́ ọ̀tá òní bá gbogbo yín o. Mo ṣe ládùúrà pé àwa tá a ṣe tọdún yìí láṣẹ Ìdùmarè, àwa náà láṣẹ tẹ̀lé o. Gbogbo àwa tá a gbé dídọ síbí ìlénìí, ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ Igbó-Ọ̀rà dó àti gbogbo ilẹ̀ Yorùbá dó, ní àṣẹ Ìdùmarè, gbogbo wa náà lápéjú ṣe tẹ̀lé ìtayà. Ṣé gidi gan ẹ kú ìdílé o. Mo tún wá ń lo ẹ̀yin Igbó-Ọ̀rà àti bí dúró kí wọ́n lọ́mọ ni. Ẹ ṣe gidi gan ni, ẹ kú ìfẹ́ náà, Ọlọ́run nípa náà fẹ́ o. Mo wá ń lo àsìkò yìí, mo fi ń pa á lárọ̀wà pé gbogbo àwa ọmọ bíbí Igbó-Ọ̀rà àti ìbejì náà, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba, fẹ́ kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí olú ti Igbó-Ọ̀rà. Ìlú Igbó-Ọ̀rà ò ní bàjẹ́ o. Lásìkò tá à ń ṣe ọdún yìí náà, ní agbára Ọlọ́run, mo ṣe ládùúrà pé ó mèremère yóò mọ wọ ìlú Igbó-Ọ̀rà ní o. Iléeṣẹ́ ńláńlá yóò mọ lásìkò títí kábíyèsí yóò mọ wọ ìlú Igbó-Ọ̀rà náà ní o. Ẹ ṣe gidi gan, inú mi dùn láti wá bí ilé ní o. Ẹ̀lẹ́mọ́ gbàgbé náà, ẹ bá ti ní nǹkan ṣe, ẹ mọ fìwé pè wá, a máa fi ìdòkò yẹ sí. Inú mi dùn gidi gan ni mo fẹ́ ṣe.